Hello, if I don't help you, where you dey with me 1 month till life will change. Bóyá kò gbàlú yìí lọ kó lọ bọrí ẹ o. I still need more people to help. Wo ni ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa kiri? Ẹ máa bínú ti báyìí if another people won't follow me. If they won't carry mingle, na they do kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀. Èmi ò ṣe kọ̀kọ̀kọ̀ gbà tẹ́yìn mingle mọ̀ mi. Àfúnyin lóúnjẹ, àfúnyin lómi, fúnyin lépo. Ẹ jẹ́ káwọn ẹlòmíì náà gbádùn. Jẹ́ ń gbádùn ló máa gbádùn. Ẹ jẹ́ mingle pẹ̀lú àwọn ẹlòmíì káwọn kí n gba àwọn èèyàn míì. New artist, new manager, new DJ, new promoter. Káwọn náà mọ mi, bẹ́ẹ̀ náà ṣe mọ mi. Omi tẹ́ mo yọ lára yín. Water una drink. You no show for una belle food wey una chop. Una no gree belle food. Una allow another people acquire space. Una give me space. Una no give them my show money again. Àti DJ àti promoter àti manager. Ẹ wá sign deal. Kẹ́ tó ṣiṣẹ́ pẹ̀lú mi, you have to sign deal. Sign contract. Welcome to YMKM International, the leader in production and distribution of herbal medicines in Nigeria since 1981. Today, I would like to introduce to you Verosi. Verosi is an immune booster. It cures fungi, viral and bacterial infection. It also manages the symptoms of COVID-19. To prevent infection, use Verosi. You can contact us on 080 66 66 9868 or 080 66 66 6359 or 080 88 88 1020. Email yemkemonline@gmail.com. You can also visit our website at www.yemkemgroupinternational.com.